Ọlọ́run lóhùn ló somi dáfẹ́fẹ́ àṣẹ Olúwa lórun fìdè sánmọ̀ àṣẹ Olúwa mi ló mẹ́dà dúró. Ọlọ́run tó ní wá fún wa wí sátì àtò lọ́rọ̀ wa yọ̀ǹda ọ̀rọ̀ má jẹ́ ká ṣì wí káyé má ṣì wá gbọ́. Ọlọ́run tó ní wá àsádìẹ ilé ayé kún fún dàrúdàpọ̀. Ọlọ́run kò láwà kó tún lájọ wá. Ọmọ akéwùgbẹ̀rù ayé fẹ́ gbọ́yìn ọgbọ́n ìmọ̀ tó kún fún làákàyè. Ọlọ́run kò bùn yín kó tún bá wa ọmọ. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. Al-Wazir Akéwùgbà Gold ọmọ Akéwùgbẹ̀rù mo tún dé. Adamallahu wa yatashi. Ọlọ́run àwọn kan ń bẹ lókè wọ́n ń tàbọn o. Wọ́n ń tàbọn o. Àwọn kan ń bẹ lókè wọ́n yìnbọn. Wọ́n yìnbọn. Àwọn kan ń bẹ lókè wọ́n ń tàbọn. Wọ́n ń tàbọn. Àwọn kan ń bẹ nílẹ̀ wọ́n ń tàbọn. Wọ́n ń tàbọn. Ọlọ́run àwa òkúkú lọ́ta lọ́wọ́ bèlè bán. Ìláyé ìwà ìjọ ọba ẹ̀dá. Ọlọ́run pẹ̀tù sí wọn lọ́kàn. Kárí mú mi ká lè rojú sádì ní Olúwa mi. Àmín o, ká lè rojú sádì ní Olúwa mi. Ká lè rojú sádì ní Olúwa mi o. Ká lè rojú sádì ní Olúwa mi. Ká lè rojú sádì ní Olúwa mi. Ó máa ń yà mí lẹ́nu lọ́pọ̀ ọgbà táwọn èèyàn bá gbọ́ pé ayé lè parẹ́. Ìrònú àwọn kèfèrí yóò wá kó sí àwọn míì lọ́kàn. Àwọn èèyàn ò believe pé ayé lè parẹ́ o. Ẹni tí ò mọ bí ayé ti ń bọ̀ dòní àárọ̀ yìí kò sí sáyẹ́ǹsì tó mọ̀ báyé ṣe bẹ̀rẹ̀ o. Ọba tó mọ̀ bó ṣe bẹ̀rẹ̀ náà ló sọ pé yóò parẹ́ ńjọ́ kan. Ọ̀nà wo la yóò gbà parẹ́? Argument oríṣiríṣi títí ń wá láti ju ayé ti bẹ̀rẹ̀ náà ni. Kò yí ẹ̀dá Ọlọ́run kan. Mo wá kọ jáde. Mo sọ wípé ìjà Israel àti Iran tí ò bá stop ó lè jẹ́ pòun ni ó pa ayé rẹ̀. Mo ti receive ọ̀pọ̀lọpọ̀ message ẹ̀yin tẹ́ ń wọlé sórí internet bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa bá mi share 10 times ẹ share rẹ̀ sí every group ẹ share rẹ̀ sí every nook and corners. Lecture tí gbogbo èèyàn gbọ́dọ̀ gbọ́yé lélẹ̀ ẹ share rẹ̀ jìnnà every nook and corners ní ẹ jẹ́ kó dé. Kíni tí mo wá sọ débẹ̀ ni pé sáyé ó parẹ́ àbáyé ò ní parẹ́. Ìròrí àwọn tí wọn ò gbà pọ́lọ́hun bẹ̀. Tẹ́ ẹ bá sọ fún wọn páyé ó parẹ́ wọ́n sọ pé nature láyé ó ló ṣe fẹ́ parẹ́ ọ̀nà bó láyé fẹ́ gbà parẹ́. Àmọ́ o mo láyọ̀ láti sọ fún yín ní 2025 làwọn onímọ̀ ìjìnlẹ̀ ayé ni wọ́n gbé jáde. Wọ́n ní ojoojúmọ́ òun ni oxygen tá ń lò láyé ní dínkù díẹ̀. Wọ́n lọ dá wọn lójú pé tí ayé yìí bá survive mílíọ̀nù kan ọdún kò lè wọ mílíọ̀nù kejì tí ò fi ní sí oxygen wá lórílẹ̀ ayé. Nínú ìrònú tiwọn ìrònú tó jìnnà. Àmọ́ ọba mi wá sọ fún wa nínú Al-Qur'an Ọlọ́run láwọn tí wọn ò gba Ọlọ́run ọba gbọ́ tí wọn ò gbà pọ́jọ́ gbèǹde kìyàmọ̀ ń bẹ. Wọ́n á máa sọ pé in hiya illa hayatuna dunya. In hiya illa hayatuna dunya. Namutu wa nahya. Namutu wa nahya. Wa ma nahnu bimab'uthin. Àwọn tí wọn ò gbà Ọlọ́run ọba gbọ́ wọ́n máa sọ wípé in hiya ayé tá ń bẹ́ẹ̀ illa hayatuna dunya. Ayé tiwa tá ń bẹ́ẹ̀ yìí. Namutu wa nahya. Àwọn kan máa dé, àwọn kan máa lọ, àwọn kan máa kú,
àwọn kan máa sẹ̀mí a máa succeed ara wa ni ayé ò lè parẹ́ wọ́n máa nánú bí wọ́n bú wọn fi yìí kò sẹ́ni tí ó jí wa dìde báyìí ọba ti parẹ́ kò sí ti ń jẹ́jọ́ gbèdé kìyàmọ́ ọmọ ìyá mi bàbá ronú lọ tá a bá ronú bọ̀ ọba mi tún sọ fún wa níbòmíì nínú Al-Qur'an ọlọ́ni wá ìdánù fi khafi sur nafukhatan wá ìdàtàn níjọ́ tí Israfil. wá ìdánù fi khafi sur nafukhatan wá ìdàtàn. Ọlọ́ni tó bá di ọjọ́ kan tí Israfil bá gbé fèrè tó bá blow whistle ẹ dìde nínú sàréè tó bá fan fèrè ní fífan ẹyọ kan péré yawma idhin waqa'atil waqi'a ọjọ́ yẹn lọ́jọ́ gbèǹde kìyàmọ̀ tá à ń wí fún yín ọjọ́ yẹn ní ó ṣẹlẹ̀. bó ló ṣe wá fẹ́ ṣẹlẹ̀ kí ni correlation what's the relationship of the ongoing war with yawmal qiyamah kí ló fi jọra wọn ibo ni a ti pàdé ibo ni a ti family ìdálmárì wùkánà tí làwù fikratun fàfi kulli shay'in làwù ibratun walillahi fi kulli tahrikatin wa taskinihi fil wara shahidun wa taskinatin fil wara shahidun ìdálmárì wùkánà tí làwù fikratun ẹ̀dá tó bá jẹ́ nítorí ẹgbẹ́ tí bá máa ń ronú jinlẹ̀ mo sọ fún ẹ verily I say unto you tí wọn bá tètè parí ogun tí ń lọ tí ó pa ayé rẹ ní tó bẹ̀rẹ̀ yìí látara gbogbo nǹkan ilẹ̀dá ó ti máa ronú látara gbogbo nǹkan ilẹ̀dá ó ti máa rí àmì pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ àwọn onílàákàyè wọ́n máa ń rí ìṣòro nígbà tí ìṣòro bá ń bọ̀ ni o àmọ́ àwọn mugafilun àwọn òpònú èèyàn àwọn máa ń rí pírọ́blẹ́mù nígbà tí pírọ́blẹ́mù bá ti lọ tán ni. kí ni mo rò tí mo fi sọ pé ayé lè parẹ́ àjọ púrúfù ẹ̀ ni tí mo bá púrúfù ẹ̀ tó o bá wá ní tí mo sọ yẹn rọ́ǹgì àwọn àjọ wo ta lórí ẹ̀ pé n tí mo sọ so right sáyé lè parẹ́ àbí ò lè parẹ́ látara ogun tí ń bẹ́lẹ̀ ẹ bá mi ṣí àjìnà ẹ like ẹ love ẹ comment àwọn kan bẹ lókè wọ́n yìnbọn o àwọn kan bẹ nílẹ̀ wọ́n yìnbọn àwọn kan bẹ lókè wọ́n yìnbọn àwọn kan bẹ nílẹ̀ wọ́n yìnbọn àwa òkúkú lọ́ta lọ́wọ́ bẹ̀lẹ́ bán ìlẹ́yìn wá ìdú ọba ẹ̀dá ọlọ́run pẹ̀tù sí wọn lọ́kàn kan rí mú mi ká lè rojú sádìní olúwa mi o ká lè rojú sádìní olúwa mi ká lè rojú sádìní olúwa mi o ká lè rojú sádìní olúwa mi ká lè rojú sádìní olúwa mi. gbogbo ẹ̀yin tẹ́ bá bá mi ṣíà ọlọ́run ó ṣíà oore kan yín àánú ọlọ́run ó bò yín dàrú ẹni wọ́láti ẹni wáyìtì gbogbo ń tẹ́ ẹ fẹ́ lọ bá mi ọmọ sí fún yín ẹ bá mi ṣíà rẹ̀ jìnnà ẹ wá rí kí ni mo sọ débẹ̀ ọlọ́run sọ̀rọ̀ kan nínú Al-Qur'an ọlọ́run níjọ́ tó ń dá ayé tán tó ń kọmíṣàn ayé àwọn màláíkà ti sọ páwọ èèyàn láàbàyé jẹ́ àwọn ènìyàn láàfà ìparun ayé ọwọ́ ara wa láàfìbàyé jẹ́ táyé òfin ní exist mọ́ tábàláyé ò ní exist mọ́ àwọn nǹkan abẹ̀mí ibẹ̀ ni ò ní exist mọ́ ẹ lọ wo tí ń ṣẹlẹ̀ ní red planet àwọn ẹ̀dá kan ti gbé red planet rí ọlọ́run pa gbogbo tí ń bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ni wọ́n fi rí kankan bẹ́ẹ̀ dì ní àárọ̀ ẹ wà tí ọdún tí wọ́n ti gbé rọ́bọ̀tì lọ sí red planet ó rìnrìn kò rí ẹ̀dá abẹ̀mí ẹyọ kan red planet ló sì tóbi jáyé lọ bí ọ̀nà mẹ́ta àbọ̀nà méje àwọn màláíkà ni wọ́n ti sọ fọ́lọ́hun wọ́n ní rí ọlọ́run atẹ́jàlù fíhà man yufsidu fíhà wa yufsiku dimáà wa nahnu nusabbihu bihamdika wa nuqaddisu lak. qala inni a'lamu ma la ta'lamun. wọ́n ní
àtẹ̀jì àlùfíà sẹ́ni ọlọ́run tó fẹ́ dá sínú ayé ni man yufsidu fiha àwọn tí wọ́n á bà ayé jẹ́ ọwọ́ ara wọn ni wọ́n fi fa ìparun ẹ̀dá tí bẹ́ẹ̀ o man yufsidu fiha a máa ń tú sí pé àwọn tí wọ́n ó ṣèbàjẹ́ fásádà ó destroy ẹ̀ fásádà ó bàjẹ́ fásádà ó run fásádà ó bàjẹ́ man yufsidu fiha àwọn tí wọ́n bàjẹ́ gbogbo tí ń bẹ nínú ayé yẹn àwọn ẹ̀dá tí wọ́n bàjẹ́ ayé ò lè bàjẹ́ àmọ́ àwọn tí wọ́n bà ẹ̀dá inú ẹ̀ jẹ́ àwọn tí wọ́n bà ń tí mí nínú ẹ̀ jẹ́ àwọn tí wọ́n bà koríko ọbẹ̀ jẹ́ àwọn tí wọ́n bà ẹranko ọbẹ̀ jẹ́ àtẹ̀jálù fíhà sáwọn lọ fẹ́ràn lọ ayé àwọn tí wọ́n ṣèbàjẹ́ sórí ilé ayé wọ́n bàyé jẹ́ ọlọ́run wa àwọn eléyìí ọ̀tá ẹ̀jẹ̀ ilẹ̀ rẹpẹtẹ wọ́n para wọn jìnnà àwọn náà ni wọ́n para wọn tí òfin ní ṣẹ̀dá ọlọ́run mọ́ lórí ilé ayé. ọba mi tẹ́nìkan bá fẹ́ so lórí ayé àwa màláíkà ló yá lọ tó o bá fẹ́ káyé yọ parẹ́ o ní kíákíá bọ̀rọ̀bọ̀rọ̀ wa nahnu nusabbihu bihamdika ibà wà là ń fọ ẹ mọ́ àwa là ń ṣàfọ̀mọ́ rí ọlọ́run àwa là ń pẹ́ lé. Kọ́lá inni a'lamu ma la ta'lamu. Ọlọ́lẹ́mi ọlọ́run máa ń tẹ́yìn o mọ̀. Níjọ́ mo ti dá ayé ni mo ti prógrámù pé yọ parẹ́ tẹ́lẹ̀. Pé àwọn ni wọ́n parẹ́ yẹn ó yé mi ọlọ́run jẹ yẹn lọ. Tó bá wá rí bẹ́ẹ̀ kí ni proof number 1 láyé lẹ́nì nǹkan ìjà ogun tí a fi ń pe àwọn èèyàn ní world power. Oríṣi méjì ló pàtàkì jù ńbẹ̀ o oríṣi méjì ní nǹkan ìjà ogun tí a fi ń pèyàn lálágbára ayé eléyìí tó jẹ́ chemical weapons ńbẹ̀ ìyẹn ló jẹ́ eléyìí tí wọ́n ó lò láti fi fẹ́ chemical biological war ni wọ́n ń jà láyé ni wọ́n ń jà tí wọ́n bá fẹ́ sí ẹni orílẹ̀-èdè ó ń bẹ nínú ẹ̀ tó jẹ́ wípé gbogbo ẹran ara àwọn ènìyàn á máa sàn sílẹ̀ bí omi ni. Àwọn kan bẹ lókè wọ́n ń tàbá o. Sáré lọ tàn jẹ́ ni. Àwọn kan bẹ ní ilẹ̀ wọ́n ń tàbá. Ẹ má bínú jẹ́ ni wa ló fẹ́ yọwọ́. Ẹ tàn jẹ́ ni kejì. Àwọn kan bẹ lókè wọ́n ń tàbá. Àwọn kan bẹ ní ilẹ̀ wọ́n ń yìnbọn. Àwa òkúkú lọ́ta lọ́wọ́ bẹ̀ ń lé bán. Ìláyé wá ìjọ ọba ẹ̀dá. Ọlọ́run pẹ̀tù sí wọn lọ́kàn. Kárí mú mi ká lè rojú sádìní olúwa mi. Ká lè rojú sádìní olúwa mi. Ká lè rojú sádìní olúwa mi o. Ká lè rojú sádìní olúwa mi. Ká lè rojú sádìní olúwa mi. Ibo ni mo bọ̀rọ̀ dé? Ibo ni mo ń bá lọ? Atọrọ àforíjì. Jẹ́ni wa àkọ́kọ́ ló yọwọ́ wọn sáré tan ẹlẹ́ẹ̀kejì. Atọrọ àforíjì tó pọ̀. Kí ni nǹkan tí mò ń sọ bọ̀ ni pé ọ̀nà méjì warfare méjì ń lọ popular jù láyé lẹ́yìn. Bẹ́ẹ̀ ṣe wọlé padà ẹ bá mi tún share 10 times. Ọlọ́run láyé ò parẹ́. Ìwọ ń ṣiyèméjì pé ayé ò lè parẹ́ tá a nìwọ. Nǹkan ìjà ogun méjì ń lọ popular. Atomic warfare ń bẹ. Ọ̀kan sì ń bẹ tó jẹ́ biological warfare. Mi fẹ́ máa sọ òyìnbó tó pọ̀ jù nítorí kán má lo against wa. Màá máa dọ́gbọ́n pẹ́ sọ. Ọ̀kan ń bẹ nínú nǹkan ìjà ogun tí wọ́n ṣe láyé lónìí. Ibi tí wọ́n bá fẹ́ sí. Gbogbo ẹni tó bá ní ẹ̀jẹ̀ lára ẹ̀jẹ̀ rẹ̀ ó máa gbẹ ni. Irú ẹ̀ lélẹ̀ tó ṣẹlẹ̀ nígbọ̀rọ̀ COVID. Ẹ rí pé olórí Amẹ́ríkà ò gbàgbọ́ wípé àtọ̀dọ̀ Ọlọ́run ní kíní yẹn ti wá. Gbogbo ìgbà ní ń pariwo olórí wọn nígbà yẹn tó tún wà ń bẹ̀ ń sìn. Gbogbo ìgbà ní ń pariwo yìí pé ẹ̀yin China ẹ̀yin lẹ fi atẹ́gùn yìí. Ọ̀kan bẹ bẹ́ẹ̀ tí wọ́n bá fẹ́ ká yọ parẹ́. Ó ní àwọn gáàsì kan tí wọ́n lè fẹ́ tó jẹ́ pé gbogbo tí ń sẹ̀mí wọn ò ní sí mọ́. Ọ̀kan tó wá wà tí wọ́n máa ń lò. Ìyẹn ò lọ fa radiation.
agbára oòrùn orí orílẹ̀-èdè tí a bá fẹ́ sí bí oòrùn bó ṣe gbóná tó yìí á fa oòrùn yẹn wá sí tòsí nǹkan yẹn ó gbóná débi pé ẹran ara èèyàn ó máa jábọ́ lára ẹ̀ koríko ó jóná ènìyàn bí ó jóná ọ̀kan tó nìyẹn ìbẹ̀rẹ̀ àwọn nǹkan ìjà ogun yìí ni wọ́n lò ní 1948 nígbà tí ìlú Amẹ́ríkà tó lọ kógun jà Nagasaki àti Hiroshima ibẹ̀ ni ẹ ti kọ́kọ́ lò tó ní àárọ̀ yìí koríko òwú láwọn ìlú tí wọ́n ti kọ́kọ́ lò tí wọ́n ti dán an wò ewúrẹ́ kú àyàn kú kòkòrò kú kámẹ́ ti ìṣẹ̀jánu omi àwọn orílẹ̀-èdè tí wọ́n wá ní nǹkan ìjà ogun burúkú yìí lọ́wọ́ wọ́n wá jẹ́ 9 láyé lónìí 9 ni wọ́n tí wọ́n ní lọ́wọ́ lára àwọn orílẹ̀-èdè tí wọ́n ní lọ́wọ́ ọ̀gá pátápátá Amẹ́ríkà wọ́n ní lọ́wọ́ tó lè pa ayé run láàrin ìṣẹ́jú díẹ̀ Russia wọ́n ní lọ́wọ́ àwọn ẹlẹ́ni kejì tí wọ́n tó strong nígbà ogun Ukraine tó ṣẹlẹ̀ kọjá tí Russia lóhun ní tí wọ́n ní kò ní ó ní tòun lágbára ju tẹ́nibọ̀dì lọ ó play rẹ̀ àwọn lórí fídíò wọ́n surrender ni wọ́n try rẹ̀ kò ní sáyé mọ́ ẹlẹ́kẹta tó tún ní òun ní àwọn ilẹ̀ wọn ń tàbọn àwa òkúkú láwọ́ bẹ̀lẹ̀ mọ́ ìlà ìwà ìjọ ọba ẹ̀dá Ọlọ́run pẹ̀tù sí wọn lọ́kàn kárí mú mi ká lè rojú sádìní Olúwa mi ká lè rojú sádìní Olúwa mi ká lè rojú sádìní Olúwa mi o ká lè rojú sádìní Olúwa mi ká lè rojú sádìní o. àwọn orílẹ̀-èdè tí wọ́n ní lọ́wọ́ àkọ́kọ́ l'Amẹ́ríkà ẹlẹ́ẹ̀kejì ní Russia ẹlẹ́ẹ̀kẹta ní China ẹlẹ́ẹ̀kẹrin ní France ẹlẹ́ẹ̀karùn ní UK ẹlẹ́ẹ̀kẹfà ní India ẹlẹ́ẹ̀keje ní Pakistan ẹlẹ́ẹ̀kẹjọ òun ní Israel ẹlẹ́ẹ̀kẹsàn ní North Korea 9 àwọn 9 tá a wá wí gbogbo kọ́ńtínẹ́ǹtì tó wà Áfíríkà nìkan ni wọ́n sí gbogbo kọ́nà ayé ní kọ̀ọ̀kan wọ́n dúró sí o ilẹ̀ Iran ló tún púrùfù pòun ni torí kí ló fa ogun Iran àti Israel ẹ má gbàgbé ìran kan náà jọ ni wọn ìran Lárúbáwá jọ ni wọn o love ẹ bá mi tẹ like and love Israel ìran Lárúbáwá ni àwọn Lárúbáwá ni ẹjọ́ ń bára wọn jà bí Lárúbáwá ṣe ń bára wọn jà ń do ayé ti dáyé nù ṣé kìí ṣe pé ọ̀rọ̀ ẹ̀sìn ni ó fa táyé ó fi parẹ́ báyìí níbi tá ń bá bọ̀ yìí kí ló fàjà láàrin wọn nǹkan méjì ló fàjà Iran àti Israel ọ̀rẹ́ ni wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ títí di 1990 tàbí 87 pàápàá jùlọ nígbà tí Amẹ́ríkà gbé Iran bàbẹ́ tí wọ́n fi sọmọ tí wọ́n ń tọ́ ọ̀rẹ́ ni wọ́n jọ jẹ́ nígbà náà ìgbà tó di táìmù kan ní ilẹ̀ Iran wọ́n ran ilẹ̀ Palestine lọ́wọ́ lórí pé wọ́n oppress wọn àwọn accuse ilẹ̀ Israel pé wọ́n oppress àwọn ọmọ Palestine ní ilẹ̀ Gaza ìyẹn náà accuse wọn sí pé wọ́n accuse wọn pé wọ́n oppress wọn nígbà tí ilẹ̀ Israel táwọn náà accuse ilẹ̀ Iran pé àwọn ni wọ́n ń bẹ lẹ́yìn Hezbollah àwọn ni wọ́n ń bẹ lẹ́yìn ọmọ ogun Hamas tí wọ́n ń da àwọn láàmú tí wọ́n ń wá ń dá fìtínà sílẹ̀ nílẹ̀ Israel ẹ̀yin lẹ wà lẹ́yìn wọn nígbà táwọn náà wá ń sọ fún wọn yìí pé àwọn ọmọ ogun ọlọ̀tẹ̀ tí wọ́n ń da ilẹ̀ Iran rú tí wọn ò jẹ́ kí ìjọba àwọn ó nísinmi ilẹ̀ Israel ló wà lábẹ́ sẹ́rí pé ó ti di 50-50 àwọn accuse wọn pé ẹ̀yin lẹ jẹ́jọba wo nísinmi ẹ̀yin Israel ẹ̀yin lẹ ń gbé ọmọ ogun ọlọ̀tẹ̀ dìde àwọn náà accuse ilẹ̀ Iran pé ẹ̀yin lẹ ń bẹ lẹ́yìn àwọn ọmọ ogun tí wọ́n ń dàlú tiwa náà rú ibi ìjà ti bẹ̀rẹ̀ nìyẹn títí táyé ó sì fi parí Amẹ́ríkà ò ní sí lẹ́yìn orílẹ̀-èdè mi nítorí ìdí mẹ́jọ tí mi ní lè sọ lórí afẹ́fẹ́ tí ó yé gbogbo ẹni tó bá jẹ́ researcher
ìdí mẹ́jọ wọn lè support orílẹ̀-èdè mi o. Ètò mátà jù ń bẹ ni pé nínú ìdí mẹ́jẹ̀ẹ̀jọ ètò mátà jù ń bẹ ni pé ilé agbára wọn níbi tí wọ́n protect yẹn. Ẹ wá dákun n tó bẹ̀rẹ̀ ẹ̀jà ni tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ní fàábọ̀ eré ní àwàdà ilẹ̀ Iran ó bẹ̀rẹ̀ sí ní di alágbára láàrin ilẹ̀ Lárúbáwá. Pàápàá jùlọ nígbà tí Ayatollah Khomeini ní 1987 tóun ti di alágbára bí 97 ni òun ló pilẹ̀ gbogbo agbára Iran tí wọ́n ń lò. Wọ́n kẹ́kọ̀ọ́ lára ṣubú Iraq àwọn fi strong mọ́ Amẹ́ríkà lọ́wọ́ torọ́ mọ́ Amẹ́ríkà làwọn náà tẹ́lẹ̀ Amẹ́ríkà ló tọ́jú àwọn náà. Àwọn kan ń bẹ lókè wọ́n ń tàbọn àwọn kan ń bẹ nílẹ̀ wọ́n ń tàbọn àwọn kan ń bẹ lókè wọ́n ń tàbọn àwọn kan ń bẹ nílẹ̀ wọ́n yìnbọn. àwa òkúkú lọ́ta lọ́wọ́ bẹ̀lẹ̀ bán ìláyíwá ìdú ọba ẹ̀dá Ọlọ́run pẹ̀tù sí wọn lọ́kàn kárí mú mi kálẹ̀ rojú sádìní Olúwa mi. kálẹ̀ rojú sádìní. Tí mo bá wá sọ wípé ogun yìí lè pa ayé rẹ tó o bá doubt tiẹ̀ ni mo ti proof yìí. Orílẹ̀-èdè 9 ló ní agbára táyé fi lè parẹ́ lọ́wọ́. Wọ́n ní gas wọ́n dẹ̀ ní eléyìí tó lè fa agbára òrùn wá 9 ni wọ́n. Àwọn 9 orílẹ̀-èdè yìí wọ́n wá pínra wọn sí méjì. Tá a bá yọ Israel kúrò láàrin wọn wọ́n di 8. Àwọn 4 wọ́n bẹ lẹ́yìn Israel àwọn 4 wọ́n bẹ lẹ́yìn Iran. Wọ́n ti pín ní 4-4 wọ́n jọ pín ní Iran ní 4 lọ́dọ̀ Israel ní 4 lọ́dọ̀. Tá a bá fi ti Israel kún tọ̀dọ̀ ẹ̀ ó jẹ́ 5. Iran lóun náà ní wọ́n ní kò ní pé ogun tí Iran tí ilẹ̀ Israel ń bá Iran jà ní pé kó náà má lọ ní nǹkan ìjà ogun yẹn torí pé onínú fùfù níjọba rẹ̀ tó bá ní nǹkan ìjà ogun yẹn ó lè jùlẹ̀ anytime tó bá dẹ̀ jùlẹ̀ ayé ọ̀pá rẹ̀. Ibi ayé tí wá ń blame ilẹ̀ Israel nù pé ó ṣe jẹ́ kó ṣe ná wáyé tó jẹ́ pé wọn ló kọ́kọ́ lọ jù. Kí ni tí mo wá bá débẹ̀ ìjọ Tinubu bí ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè 8 yìí. Ẹ dákun Tinubu bí ilẹ̀ China tó bá bínú sọ tiẹ̀ sílẹ̀ tilẹ̀ Israel tó ní kí ló ṣubú tẹ̀hún ìwọ náà gbà. Ilẹ̀ kí tó ní nínú àwọn orílẹ̀-èdè 8 tilẹ̀ France tó náà ní kílẹ̀ fi ń ṣeré yìí ẹ gba ayẹyẹ wò. Tí UK ní ládùúgbò mi tó bẹ́ẹ̀ tó náà ju tiẹ̀ lẹ̀. India ní kí ló ṣubú tẹ̀mí òun náà ju tiẹ̀ lẹ̀. Pakistan ní yé ẹ fẹ́ pa àwọn ọmọ ìyá àwọn Lárúbáwá run ẹ̀yin náà gbà. Ilẹ̀ Russia náà ní ẹ̀yin náà gbà. North Korea tí ń bẹ lẹ́yìn Iran òun náà ní ó yá ẹ gbà. Iran náà ní sẹ́bẹ̀ ní ó yá ẹ̀yin náà gbà. Láàrin ìṣẹ́jú 5 kò ní sí ti ń jáyé mọ́ ayé parẹ́ nìyẹn. Just 5 minutes kò ní sí ti ń jáyé mọ́ ayé tán nìyẹn. Tí àwọn 8 tí wọ́n bá lè jùlẹ̀ lẹ́ẹ̀kan náà kò sí ti ń jáyé mọ́ ènìyàn ò ní lè mí mọ́. Ọ̀kan bẹ nínú irinṣẹ́ ẹ̀jà yẹn tó jẹ́ pé yóò kó oxygen tá mí á kó kúrò lẹ̀ á kó lọ òkè. Bẹ́ẹ̀ dá ò bá ti rí atẹ́gùn mímọ́ nǹkan ti tán. Ẹja omi ó kù ẹran oko ó kù èèrà ó kù koríko ọgbẹ àtàwọn nǹkan ọ̀sẹ̀ míì tó lè ṣe ń bẹ nù nǹkan ìjà méjèèjì tí mi fẹ́ mọ dárúkọ lóyìnbó nítorí orí afẹ́fẹ́ tí mo wà ń bẹ nù wọn tó jẹ́ pé 100 ọdún tí a ti sọ sílẹ̀ koríko ò lè wù nílùú yẹn. Orí ilé ìwà ìjọba ẹ̀dá Ọlọ́run pẹ̀tù sí wọn lọ́kàn kárí mú mi kárí rojú sádìní Olúwa mi. Kárí rojú sádìní. Ẹ wá dákun ọmọ Nàìjíríà wọ́n ń jà lọ́sọ̀gbó ó ṣe désàlẹ̀ Èkó torí tá a bá tètè múra dáadáa ní ti ń ṣẹlẹ̀ kí wọ́n mọ̀ sọ dìjà ẹ̀sìn lé Nàìjíríà lórí. Wọ́n ti jarújà yẹn rí táwọn èèyàn ráyọ̀ ti Nàìjíríà. Kí ni tọ́kàn wá ń bẹ̀ kí lọ́kàn wá ń bẹ̀. Ẹ rántí kinní kan ẹ̀yin tẹ́ pẹ́ dìde pé ọmọ ìyá yín ní Iran ẹ̀yin lẹ ti pé Iran ní kèfèrí o.
ẹ̀yin lẹ ti sọ pé ṣíà tí wọ́n gbé dání kì í ṣe ìlànà ti Islam gbogbo wọn lẹ pé ń kèfèrí sẹ́yìn ẹ̀yin tẹ́ wá jẹ́ lẹ́sìn Christianity ta ló sọ fún yín pé ilẹ̀ Israel ìlú yín ni population tí ń bẹ ń bẹ tẹ́ ẹ bá gbàgbé ẹ lọ wo population àwọn tí ń bẹ ń bẹ àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́sìn Júù àwọn ní wọ́n kó 73.6 ìdá ọ̀nà ogójì 80% tí ń bẹ ń bẹ 73.6 àwọn Júù ni wọ́n ní Islam ló tó pọ̀ tẹ̀lé wọn nílẹ̀ Israel Islam tó wá pọ̀ yẹn náà wọn àpọ̀ tó nǹkan o gbogbo tí ń jẹ́ Islam níbẹ̀ 18.1% ni 18% díẹ̀ nílẹ̀ Yorùbá fi ju population yẹn lọ nínú Nàìjíríà àwọn tí wọ́n jẹ́ lẹ́sìn Christianity percentage wọn kéré gan 1.9% bí abúlé kọ̀ọ̀kan níbẹ̀ nílẹ̀ Israel lọ Google nǹkan tí mò ń wí àwọn tí wọ́n tó wá jẹ́ àwọn ẹlẹ́sìn míì 1.6 àwọn tí wọ́n ní kò sẹ́sìn kò sọ́lọ́run 4.8 ńlọ bá tán bó ló ṣe wá dìjà yín bó níjà ilẹ̀ Israel ṣe dìjà yín tẹ́ fi wá bàlú ìjẹ bó níjà ilẹ̀ Iran ṣe dìjà yín tẹ́ fi wá bàlú ìjẹ àwọn mọ̀ bí wọ́n ṣe manage ayé ara wọn yàrá dálé ayé fálítẹ̀ ni a ó ṣẹ̀ fi yá kùnmú iná ṣẹ̀fì àyídá lámúyúlé àmàmúrú iná ṣẹ̀fì àyídá lámúyúlé àmàmúrú. lódodo ọ̀rọ̀ ilẹ̀ Palestine ọ̀rọ̀ tó kan gbogbo mùsùlùmí ayé ni mi ò deny àmọ́ tí mò ń sọ ni pé ẹ má torí ìyẹn ká wá dá ogun sílẹ̀ nílẹ̀ Yorùbá kí a wá rí Christian kó di pàmò yọ̀bọ̀n kárí mùsùlùmí kó di pàmò yọ èké kí ló kàn wá ń bẹ̀ jẹ́ wọ́n yanjú ọ̀rọ̀ ara wọn ẹni ó bá fẹ́ràn wọn kó fàdúrà ràn wọ́n lọ́wọ́ sẹ́ni nǹkan ìjà tẹ́ fi jà ní lẹ́yìn kẹ́ mọ́ para yín dànù nígbà wọn ti bẹ̀rẹ̀ ogun ara ẹ̀kọ́ tó wà ń bẹ̀ nu sẹ́ẹ̀rí ilẹ̀ Iran kó kó Kùránì jáde ni sẹ́ẹ̀rí ilẹ̀ Israel kan kó Bíbélì jáde ni rárá wọ́n mọ̀ ń tọ́kàn wọ́n mọ̀ yí pé ogun ti bẹ̀rẹ̀ ogun bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bọ́ǹbù lọ́kàn kó kálukú ọmọ ju bí ayé kálukú bá bàjẹ́ dé ntọ́kàn nìyẹn ẹ̀yin ò prepare anything ẹ̀ ní kankan tẹ́ ẹ fẹ́ fi jà àmọ́ àwọn tó fẹ́ fọ́lé onílé tó fẹ́ gbẹ̀mí ẹlẹ́mìí wọ́n ti máa wọ́ ọmọ ọ̀pù sílẹ̀ tíjọba ọba tètè jáde lórí ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ tíjọba ọba tètè jáde ẹ tètè jáde lórí tí ń bẹ́lẹ̀ yìí wọ́n máa wọ́ ọmọ ọ̀pù sílẹ̀ kékeré lè tó ṣẹlẹ̀ ní Benue tó bá yẹn nú jẹ́ kọjá egungun àwọn kan ti jáde wọ́n láwọn mùsùlùmí náà pààyàn Benue kí láàmì torí tó fún mi pé mùsùlùmí ni wọ́n ṣé wọn ò pa mùsùlùmí ni ẹ báwọn náà ní ń pa gbogbo mùsùlùmí yìí ẹ rí gbogbo abúlé mùsùlùmí nílẹ̀ Haúsá tí ń sọ náà sí tí ń pa wọ́n dànù ni ẹ ráwọn ọdún Islam tó ti kọjá lọ tí ń pa wọ́n ni kí ló dé tá àjọ panupọ̀ pé ẹjẹ́ àjọ bá èṣù àárín ara wa wí àfi ká kàn máa fi ẹ̀sìn ká máa fi ti nǹkan ibi tí Kùránì àti Bíbélì ti wá tí mo bá ní ibi tí Kùránì ti wá mo mọ nǹkan tí mo sọ ìránṣẹ́ ọ̀dọ̀ wọn ní àwọn àrọ́mọdọ́mọ Ànábì wa Muhammad ni wọ́n wà àwọn ọmọ Sayyidina Ali Iran ni wọ́n wà àárín wọn ni wọ́n wà láwọn àrọ́mọdọ́mọ Ànábì níjọ́ tí Saudi ti ń jà ṣe rí pé Saudi ń bá wọn jà nítorí ọ̀rọ̀ àkídà Ṣíà ni tí wọ́n bá ń jà wọ́n ń jàjà pé ẹ mọ́ kogun wá bí kẹ wá gbà Káàbà lọ wà ní tòní àárọ̀ yìí ṣe sọ fún yín pé àwọn Ṣíà tẹ́yìn ń pè ní kèfèrí wọ́n sọ fún yín pé wọ́n lọ ṣe hajj ni wọ́n lọ ṣe hajj Sunni bẹ́nu wọn àwọn Ṣíà original wá sí hajj àjọ ń pàdé tí wọ́n bá wà ní mọ́sálásí Ànábì ní Medina wọ́n dájú ń ta ni wò ní kírun lẹ́yìn ẹnìkan àwọn security ilẹ̀ Lárúbáwá kan sọ pé wọ́n sọ̀rọ̀ àǹdí wọn ni pé kán má dá wàhálà lẹ̀ kódà tí wọ́n bá ń tawaf wọ́n mọ̀ ṣépèlé gbogbo sàhábà ni Ali nìkan lọ́kàn wọn kódà àwọn kan bẹ́nu wọn tí wọ́n ní Jibrilu ṣiṣẹ́ jẹ́ ni Ali ló yẹ kó jíṣẹ́ fún torí Ali ló ní mímọ́ jù bá Nábì ṣe wí lẹ́yìn Sayyidina Ali àti Fatima tó jẹ́ ọmọ Nábì wa Muhammad àwọn ọ̀gbàgbẹ́ nìkan bẹ mọ́ gbogbo sàhábé Umaru ní Usmanu ní gbogbo wọn Abubakar èpè náà máa ń ṣe fún wọn kódà bí wọn bá ń bẹ nílùú Mọ́kà ọkọ ẹni tí ó mú wọn sẹ́ẹ̀rí kí Saudi ó lé wọn padà sẹ́ẹ̀rí kí Saudi ó pa wọn
tí wọ́n bá ń bára wọn jà for economic and political reason ni àmẹ́yìn tẹ́yìn ò wá sí bẹ́ẹ̀ lẹ́ ń bára yín jà nítorí ṣòkòtò ẹnìkan ọ̀kalẹ̀ lẹ́ ń búra yín lẹ́ ń tọwọ́ bọ ìgbésí ayé ara yín nítorí pé nìkan òwúrà wà ní torí pé nìkan ò dárun gbọ̀n sí àwọn tí wọ́n ní méjèèjì àwọn ni wọn ò gbé Kùránì jáde wọn ò gbé Bíbélì jáde nígbà wọn ti bẹ̀rẹ̀ ogun ṣé gbọ́rọ̀ Bíbélì ń bẹ ni ṣé gbọ́rọ̀ Kùránì ń bẹ ni ẹ̀yin ò mọ̀ tó kàn náà ẹ wo báwọn ṣe tò ayé wọn economy wọn balance wọ́n dem protect politics ìlú wọn agriculture wọn is second to none àwọn méjèèjì technology wọn ebára technology ni a fi ń jagun èwo lẹ́yìn ní tẹ́ fi jagun ṣé Bíbélì ni a fi ń jà ń bẹ ni àbí Kùránì lẹ́gbọ́ pé ń fi ń jà abẹ́ lérò yìí pé ìgbà títẹ̀ yìí ń kó jọ nítawọn bàbá yín ti fi jagun nígbà tí ò tí ì sí agbára tó jagbára lọ ọ̀nà àká wàláì tí ọwọ́ bọ́ọ̀bù bàbá o apá kan náà yóò dùn kàlàbà apá kan ó dùn ní Sókótó. ẹ wá lọ àká ẹ ń lọ ṣe ìgbàdí ẹ ń lọ ṣe òǹdè níbi táyé bá dé yìí láyé ọ̀làjú tí wọ́n ń lo biological warfare wọ́n dá gáàsì sílẹ̀ látòkè gbogbo ẹran ara àwọn èèyàn ni ó sàn dálé bí omi. sẹ́yìn lọ́kàn tẹ́ ẹ fi fẹnu pé ogun ẹ fẹnu pé ogun pé ẹjẹ́ amúra sílẹ̀ bẹ́ẹ̀ bá múra sílẹ̀ ṣé òǹdè lọ́kàn níbi ayé bá dé yìí òǹdè lọ́wọ́ lójú ballistic missile ilẹ̀ Israeli tó ní ti ń capture ballistic missile àwọn kan rí pé nǹkan ju nǹkan lọ wọ́n rí pé léyìí buhaya wọ́n rírú ẹ̀ rí kí wọ́n ó ṣerú nǹkan yẹn kó dẹ̀ wọ̀lú wọn kò ṣẹlẹ̀ rí torí wọ́n dára wọn lójú eléyìí nígbà àkọ́kọ́ táwọn náà ké yéèyé jáde ọ̀gá pátápátá ò bá ti dá sí àwọn ọmọ pé tó ń bá ìdá sí ogun àgbáyé dé nù tógun àgbáyé bá dẹ̀ dé òpin dé sí ayé nù torí tí ò sí nígbà ogun àgbáyé kìíní kejì ó ti wà nísìn òun làwọn irinṣẹ́ ìjà tó lè jẹ́ ká parun káyọ̀ parun lẹ́ẹ̀kan náà yálà dalẹ̀ ayé. fani tẹni a ó ṣe fi akun. iná ṣe fi àìdá lámúyún ní àmàmúrú. iná ṣe fi àìdá lámúyún ní àmàmúrú. bọ̀dá ti lọ àká bọ̀dá ti lọ sí ayẹta sọ fún ọ̀pá ayẹta ran AK. mo bọ̀ AK tó jẹ́ Ìdòwú kí n tiẹ̀ ni ọmọ lẹ́yìn léńjẹ ní AK mélòó lára AK lára bọ́ǹbù mélòó lára AK lára ballistic mélòó lára AK lára atomic mélòó lára AK lára chemical lára biological mélòó lára AK ni wọ́n lọ àká òkàtà àfijà níbo tètè mọ́ ń tọ́kàn táyé ń ṣe ẹ̀ǹtì Kùránì kiri mú bọ̀ àwọn tí wọ́n ń bára wọn jà àwọn mọ̀ pé Kùránì ẹ̀sìn láàfisìn a gbọ́dọ̀ plan ayé wa wọ́n plan ayé wọn wọ́n ti Kùránì mọ́yà ṣé Kùránì ló fi jagun Kùránì kọ́ ẹ bó o ṣe lè jagun agreed ó dẹ̀ kọ́ wa pé ká ṣọ̀kan àmọ́rin iṣẹ́ ogun ọ̀tọ̀ ni bí wọ́n ṣe ń jagun àwọn yìí balance ìgbésí ayé ara wọn ju ẹ̀yin tẹ́ mọ̀ ṣépèlé ọmọ ìyá yín tẹ́ mọ̀ báyìí ọmọ ìyá yín jẹ́ nítorí ẹ̀sìn yàrá dalẹ̀ ayé ọmọ kìíní kan dájú ìwọ tó ń wá káàkiri tó ń iná tó bá kéré nítọ́ ẹnu lè pa o iná kándù nítọ́ ẹnu lè pa o gbọ́ mi yé iná kándù ní má tíráì rẹ̀ pẹ̀lú iná gáàsì ọ̀fẹ́ paná gáàsì lọ́wọ́ ń tutọ́ sí iná òjò ẹnu yóò jó orí tómi yẹn ti fẹ́ jáde. Dur kama yaduru daru man lam yadur kama yaduru daru adaru yaduru alayhi. You need to move in time. Move according to the dictate of time. Ẹ lọ bí gbà tí ń yí. Bá a ṣe ń lo ayé nílẹ̀ Yorùbá yìí kọ́ ni wọ́n ń lò. Ṣé lérò pa àwọn òkè ẹ̀yà lérò pé ń sùn ni? Àwọn kan bẹ nínú igbó tí wọ́n ń da ẹran kiri mọrin iṣẹ́ tó wà lọ́wọ́ wọn ni. Níjọ́ ẹ̀ tí ń kó òrùka kiri àtẹ̀yìn Bíbélì àtẹ̀yìn Kùránì mélòó wọn lẹ́rí mú. Ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ ni bá a ṣe lọ́rùn lọ́rọ̀ ẹ̀sìn. Àmọ́ tá a bá fẹ́ láyé yìí tẹ ọpọlọ sílẹ̀ àjọ tó ọpọlọ ni o. Ẹ bá fẹ́ gba yá àlàáfíà
ibi Kùránì ti wá rè, ibi Bíbélì ti wá rè. Wọ́n tẹ ọpọlọ sílẹ̀, wọ́n fi plan kí ló kàn nú ayé ni. Ibẹ̀ lẹ́yìn tí ń ṣe rándanrandan kiri. Mo sọ kíní kan lọ́jọ́ ọjọ́ sí. Mo ní ọba tí bá invite àwọn blogger pé kán wá bú ọba ẹgbẹ́ hun, ó ń yẹ̀yẹ́ ara rẹ̀ along. Toríjọ́ tí wọ́n bá padà dọ́dọ̀ ẹ̀, wàláhì ayé oṣù. Òun náà padà tọ́wò. Torí tí a bá bú ọba kan tí wọ́n rí pé nǹkan kan ṣẹlẹ̀, wọ́n padà sọ́dọ̀ tiẹ̀ náà. Bẹ́ẹ̀ náà lẹ́yìn àfa tẹ́ ń búra yín, mo sọ níjọ́sí. Tẹ́ di àwọn ọmọ wẹrẹ síta, tẹ́ ń yẹ̀yẹ́ gbogbo àwọn àgbàlagbà fáà. Wọ́n bú gbogbo àwọn àfa. Ebú wo ni wọ́n bẹ́ mi gan tán nítorí pé ẹ má báyé jẹ́. Ẹ jẹ́ àṣà làáfíà. Ebú wo ni wọ́n bú mi tán. Àmọ́ nígbà tí wọ́n bú gbogbo àwọn àfa àgbà tán, tí wọ́n yẹ̀yẹ́ wọn, tí wọ́n wọ́ wọn lẹ̀ tán, ṣé wọ́n padà sórí ẹ̀yìn tẹ̀ ràn wọ́n. Ẹ wo bí wọ́n ṣe ń drag ẹ̀yìn àfa àgbà nínú ìjọ yín. Ẹ wo bí wọ́n ṣe ń drag ẹ̀yìn àfa àgbà nínú tẹ́ pè ní nǹkan tẹ́ ló lọ dájú nínú Islam. Ẹ wo bí wọ́n ṣe ń yẹ̀yẹ́ yín. Àwa gan correct yín ni ayẹyẹ yín. Ẹ lọ wo àwọn tẹ́ ẹ jọ wà nínú ìjọ. Ẹ wo bí wọ́n ṣe ń fi èbú ránṣẹ́ sí yín. Ẹ̀san ló dé níjọ́ tí wọ́n bú gbogbo àwọn àfa àgbà tẹ́ sọ̀rọ̀. Back to sender ni wọ́n dá padà fún yín yẹn. Ẹni tí bá ń dáná ọ̀tẹ̀ against ọmọnìkejì, kíní yẹn padà bọ̀ lórí ẹ̀. Ó dà gẹ́gẹ́ bí ọmọ ìyá méjì tẹ́ jọ ní bàbá. Orogún méjì nítorí pé wọ́n ń jàjà orogún tó lọ invite ará àtàwá pé ẹ wá bá mi dá sínú ilé mi. Tí a bá finish ìyàwó tàbí ìyálé ẹ̀ tán, wọ́n padà bọ̀ lórí ẹ̀. Yàhálà dalẹ̀ ayé. Fani tẹni haúsẹ̀ fi ẹlẹ́kẹ̀wù kò sí ẹni tẹ́ ewu rẹ̀ tóbi lẹ́nu yín. Kò sẹ́ni tẹ́ ẹ lé yẹ̀yẹ́ lórúkọ ẹ̀sìn. Níjọ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ ogun, sẹ́ẹ̀rí kí Saudi ó sọ fáwọn èèyàn rẹ̀ pé ẹ máa lọ tàwáàfù kógun máa wọ Saudi ni. Wọ́n sọ fún yín pé gbogbo wọn ti dìde, wọ́n ti tìró pẹ̀lú gbogbo nǹkan ìjà ogun táwọn náà ti kó jọ. Ó kálukú ti dúró lẹ́nu ọ̀nà bodè ìlú ẹ̀. Níbi tẹ́yìn ti wà mọ́sálásí, níbi ẹ̀yin ti wà ní chọ́ọ̀chì, níbi ẹ̀yin ti ń gbẹ́bọ kàǹkà tí kagun láyà. Ọlọ́mọdé ó jẹ́ pé wọ́n gangan lẹ́bọ tí wọ́n jẹ káyìn. Inna safiha idha lamuyuni amamuru. Inna safiha idha lamuyuni amamuru. Mo wá wòye ayé lọ́kànrin kéṣe. A Dr. Akeugba Gold, ọmọ Akeugberu. Mo wá rí ẹ̀kọ́ 5 lára ogun tí ń ṣẹlẹ̀. Mo ti proof ta kọ́kọ́ wàláhì ayé lè parẹ́. 14 tí mo wí yẹn pé kò possible. Tí àwọn country tí wọ́n ti ní àwọn nǹkan ìjà yìí lọ, tó kálukú bá sọ tiẹ̀ sílẹ̀, ayé ò lè tó 5 minutes tó fi ní sí kankan lórí ilẹ̀ ayé mọ́. Allah. Ìyẹn bẹ́ẹ̀ ẹ̀kọ́ 5 ni mo wá rí kọ́ lára ogun tí ń ṣẹlẹ̀ yìí. Èèyàn kì í dúró kí fìtínà òde ò tó múra o. Èèyàn prepare ogun sílẹ̀ kógun tó dé ni. Ẹ wo nǹkan tí Israel dánwò fáwọn ọmọ ìlú wọn. Àṣẹ Israel ní bọ́ńkà ní àdúgbò kọ̀ọ̀kan nílùú wọn. Ìṣẹ́jú 15 ní mísáìlì ó rìn láti Iran tí ó fi délẹ̀ Israel. Tó bá ti gbéra lọ́hùn, aláwọn ọmọ ríǹgì sáré ọmọ pariwo ní kankankankan. Ó kálukú ọmọ sá lọ sínú bọ́ńkà tí bọ́ǹbù ò lè dé. Àdúgbò kọ̀ọ̀kan ló ní bọ́ǹkà tiẹ̀. Mélòó wà ní gbogbo Israeli? Israeli tí ò tó state méjì Nàìjíríà. Wọ́n sì ní bọ́ǹkà everywhere. Kí là wá ní o? Níjọ́ ogun bá dé, inú igbó láàsà lọ. Gbogbo àwọn tẹ́ ń pera yín lọ́tà tẹ́ ń ṣépè fúnra yín yìí. Yọ́ yà yín lẹ́nu pé inú bí tí babaláwo míì ti ń dífá lẹ́nu mi ó ti máa kírun. Nígbà tó ogun bá dé tí ọba, sí ó ti majority ò ní rántí Ọlọ́run mọ́ gan. Self-survival is the first law of nature. Bó ni màá ṣe bọ́ nínú fìtínà lófin àkọ́kọ́ láyé. Ṣé yọ̀ràn ti Bíbélì mọ́ ni? Ẹni tó lóhun òun ló gèdè lẹ́nu kó o tó jatare kó o tó pópò gèdè. Àtẹ̀yìn àti gbogbo ẹ̀ ti fọ́kà. Lọ́wọ́ bọ́ọ̀bù lọ́wọ́ èké. Ẹ jẹ́ àrònú rádaràda lè tàn bá kiri yìí o. Ẹ lọ nífẹ̀ẹ́ ara wa ká lọ nífẹ̀ẹ́ ara wa. Ká má fi tẹ̀sìn ṣe ènìyàn jọ ní wá. Ìran Yorùbá jọ ní wá. Wàláhì tí ogun bá lọ dé yóò yà yín lẹ́nu pé ìran Lárúbáwá padà lé àwa kan jáde tá a jẹ́ Mùsùlùmí pé ẹ ti pọ̀ jù ta ló lé yín wá bí
Christian ó lé àwọn tìlú wọn àwọn Israel ó lé àwọn Christian àárín wa jáde àwọn tí wọ́n jẹ́ traditionalist káwọn tiẹ̀ tó dé Brazil fìtínà ti dé orílẹ̀-èdè wo ló lè gbà wá kí ló dé tá níjọ gbé lálàáfíà ẹ̀kọ́ àkọ́kọ́ prepare fógun ayé o ogun láyé o you have to prepare lọ prepare fógun ayé ntọ́ bá bá ogun ayé mu ni kó fi prepare rẹ̀ tí kì bá ti ṣe ara mu ìran Israel wọ́n mọ̀ pé àwọn good in the area war tó bá di ká fi aeroplane jagun lójú sánmọ̀ wọ́n mọ̀ pé lójú ẹni tó ní tó àwọn ìran Iran àwọn náà wà lọ tọ́jú mísáìlì pé kò sí bí bàálù lè start sánmọ̀ yọjà àwọn ò ní bàálù táwọn ò fi jà àmì ẹ̀ táwọn níyì àwọn ọjọ́ bayé jẹ́ ni àwọn ọjọ́ bayé rẹ ni kí lẹ́yìn ní ogun inú ilé ogun àdúgbò kí ló ní ọ̀pọ̀ èèyàn ló wà lórí àdúrà pé ọ̀tá ń bá òun jà ọ̀tá ń bá òun farafinra kò nídìí àdúrà action ló nídìí ń gbà mí gbogbo nǹkan kọ́ ni sùúrù yanjú o àwọn nǹkan kan bẹ tó jẹ́ pé wọn náà ọ̀dà gbogbo ẹ̀rú kún nígbà wọn bá fẹ́ yọ ayé lẹ́mìí ẹ̀ orígbà tí ẹ̀ ń dáàbò mi lọ́tún lọ́sì ni orígbà tẹ́mi náà jáde tí mo èpè ńlá ràgàjì mélòó wọn lórí tó tún jáde èèyàn jagun ayé ni bí ẹ ṣe ń dáàbò mi yẹn ló jẹ́ mi náà ó dìtà mí pé bó ṣe yọ ẹnìkan máa fi jófin tẹ́ ẹ̀ bá pa ìjímèrè lójú ìjímèrè yòókù ò ní sá ọgbọ́n tí Saheed Òṣùpá wí ni ó lé yẹn láti ní wèrè díẹ̀díẹ̀ oníṣẹ́ búrẹ́dì wà ẹ̀wà wà ó láti ní wèrè tó wà reasonable lẹ́ẹ̀kọ̀ọ̀kan ayé ò ní sọ páwọn ọba tiẹ̀ jẹ́ ọmọ á pé ẹrù ọlọ́ọ̀lá wa wá ìbádùn rahman alladhina yamshuna ala al-ardi auna ọlọ́ọ̀ni amọ̀rin pẹ̀lẹ́pẹ̀lẹ́ ayé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń bẹ ayé àwíyáwó ayé kan bẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ò lè yanjú ẹ̀ you need action fight fún gbèsè ayé ẹ̀ mọ́jẹ̀ wọn ọba ayé ẹ̀ jẹ́ bọ́ ọba ikú ọ̀tán nìyẹn ní okú ti lọ kò tún padà sáyé yìí mọ́ mọ́jẹ̀ wọn ọba ayé ẹ̀ jẹ́ o àwọn kan bẹ tí wọn bá fìtínà rẹ tí wọn náà bá ti ya díẹ̀ mọ́ wọn lọ́wọ́ tó ya wèrè díẹ̀ wallahi wọn ò ní padà ẹgbẹ̀rún yàsí ọ̀ràn wọn ẹgbẹ̀rún sáàmù ọ̀ràn wọn ẹgbẹ̀rún òkà àlùwò ní kankan tí ó ṣe lára wọn wọn fẹnu ba ayé ẹ̀ jẹ́ lèmi náà fi dìtámì pé ni mo bá gbámú nínú wọn la ilaha illallah ara yọ pariwo wọn sọ mí dá láṣejù torí mo rí pé wọn fẹ́ bà tọ́ da jẹ́ àwọn kan bẹ lókè wọn ń tàbọn o yàrá dalẹ̀ ayé. fani tẹni a ó ṣẹ̀fìyàn kún iná ṣẹ̀fìyàn ìdá lámúyún ní àmàmúrò iná ṣẹ̀fìyàn ìdá lámúyún ní àmàmúrò. ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì tí mo rí kọ́ ọmọ líle lọ́jọ́ ìwúlò rẹ̀ ẹ bá ní fámìlì tó gbòòrò bẹ́ẹ̀ bá lọ́mọ líle kan láàrin yín kì í sọmọ olè ní mo mí ni o kì í ṣe ayakìlà mo mí ni o kì í ṣe báńdíìtì mo mí ni o ẹ lọ lọ́mọ kan tó náà laroma lórí díẹ̀ ǹjẹ́ wọ́n bá gbé wèrè dé oní ọ̀kọ̀ọ̀kọ̀ da gbogbo wèrè ọwọ́ tiẹ̀ lẹ̀ wọ́n á sá lọ ni ẹ ní díẹ̀ gbogbo nǹkan kọ pé ẹrú Ọlọ́run ni wá ẹrú Ọlọ́run ni níbo níbi àbáyé dé yìí ẹni tó fẹ́ báyé ẹ jẹ́ ń pèrè ẹlẹ́rú Ọlọ́run ni òun àti sùn wọ́n jọ ń ṣe mítìnì ni wọ́n jọ ń ṣe mítìnì ni ẹ lọ lọ́mọ tó lároma nù fámìlì ìlú tí ò bá lọ́mọ tó lároma wọ́n báyé ìlú yẹn jẹ́ ọ̀dẹ̀dẹ̀ tí ò bá lọ́mọ ẹyọ kan tó lároma wọ́n báyé ọ̀dẹ̀dẹ̀ yẹn jẹ́ ìdílé tí ò bá ní wọ́n finish ìdílé yẹn ọmọ kan ní ọjà adé tí ó níṣẹ́ ìyá wèrè bọ́lẹ̀ ń bọ̀ kílẹ̀ ń kó bọ̀ wèrè pọ̀ ńlẹ̀ mẹ́ni wèrè wà ńlẹ̀ a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ń gbà mí o mẹ́ni wèrè wà ńlẹ̀ lára ìránù ní ìrànlẹ̀ lárúbáwá lọ́wọ́ báyìí o wallahi ìran lárúbáwá ọba dẹrú tí wọn bá máa bẹ̀bẹ̀ ni àmọ́ àwọn náà ní wèrè kan láàrin wọn kódà bí wọn ò gba tiẹ̀ tẹ́lẹ̀ ọwọ́ ń tó ṣe yìí gbogbo ọ̀nà lárúbáwá ti gbà pé yes wèrè kan bẹ láàrin àwọn táwọn gbọ́dọ̀ mọ manage ìyàtọ̀ òyìnbó àtàwọn dúdú nìyẹn àwọn ọmọ tó lároma lórí nílùú òyìnbó manage wọn á wá lọ táàpù aroma orí ẹ̀ pé kí lároma yìí lè wúlò fún in tó wúlò nú aroma yẹn ni wọ́n lò wọ́n wá manage òun gangan kọ́ mọ́ ìyàwó ètí wọn bá rí manage àmọ́ ńlẹ̀ Yorùbá ọmọ tó bá yẹran kó nú ọmọ wọn ò fi kún àdánwò ẹ̀ ni tó bá gbé àdánwò mẹ́rin wá wọn bá fi mẹ́jọ kún kó jẹ́ dọ́sìn nìkan káyé rẹ̀ ó bàjẹ́ tán yányán
ọmọ líle lọ́jọ́ wúlò tiẹ̀ ẹ manage ẹ ní ẹ níjọ́ bantọ́dá jẹ́ ní ṣé gbogbo ìgbàlẹ̀gbọ́n fi máa jágbe má búrò ẹ pé dákẹ́ àwọn àbúrò kan bẹ tí wọn náà mọ̀ pé òtó bẹ́ẹ̀ ò gbọ́dọ̀ sọ fún pé ó dákẹ́ níta gbangba yóò sọ fún ẹni pé bọ̀dá mi ẹ ti close fẹ́ ya wèrè ọba ti nírò àbúrò bẹ́ẹ̀ ọmọ manage ẹ̀ ń ta ni níbi ọ̀rọ̀ bá ti dé ọba ti ní àbúrò mi ọba ti bọ̀dá mi kí ló ṣẹlẹ̀ àbúdá sí sùúrù dákun sí sùúrù so ti gbọ́ èmi náà sálẹ̀ gbọ́n rẹ̀ ọ̀lẹ́lómi tó fi sẹ̀gbọ́n ó rí para tiẹ̀ náà balẹ̀ ẹjọ́ rẹ́rìn ẹjọ́ manage ara yín nìyẹn àmọ́ ọmọ tó jẹ́ pé gbogbo ayé tiẹ̀ gógógó bẹ ni ìwọ wá ní èmi nìwọ ń bá fà ìwọ náà wá lọ yọgò so practice ìgò lánàá tó bá yọ iṣan ọrùn rẹ bóyá òní wọn fi ṣe okùn tí wọn èdìkú ẹ ọ manage ẹ ní èèyàn manage ayé ní ìran Lárúbáwá manage ìran Iran ní ẹ bá lọ́mọ tó bá yẹranko ẹ má lè dànù ẹ manage ẹ kọ́ má fi ẹranko ẹ bá ti yín jẹ́ ni ọ̀tá ni kọ́ fi ẹranko ẹ kó lò fún ẹ manage ẹ a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láyé ń tẹ̀tẹ̀ má jí dà mọ́ lam yẹrí kábíyèlé xatọ́ra. wàlá yàrá lónìí wùlá máa ń kọ́ dàmálé hazarọ́. wàlá yàrá lónìí wùlá máa ń kọ́ dàmálé hazarọ́. tó o bá ti lè bẹ̀rù jù o ní àchífù láyé òfin ayé ni you need to be courageous o ní ìjà ti láyà àmọ́ reasonable ìláyà ni reasonable courageous ni kì í ṣe courageous ti wèrè. wàlá yàrá lónìí wùlá. àǹfààní tó bá ti wà careful jù o lè dókè. wàlá yàrá lónìí wùlá máa ń kọ́ dàmálé hazarọ́. ẹ̀kọ́ kan nígbà míì jẹ́ fún ẹlẹ́sàmpù kan àwa nu mọ́tò kan jọ kan mọ́tò yẹn paná sójúgbó ọmọ kan sì ń bẹ láàrin wa tó ń burú díẹ̀ àwa yòókù tẹ̀sùbà lágbọ́kànlé àjókòó nu mọ́tò làwọn mọ́tò kan lálẹ́ náà bá ń páàkì níwájú bí wọ́n ṣe ń páàkì àwa fojú àlàáfíà wò lójú ẹsẹ̀ lọ́mọ yẹn sílẹ̀kùn lọ́mọ yẹn ní target 1 target 2 target 3 prepare bullet everybody wàláì wọ́n sáré wọnú mọ́tò ni wọ́n sáré wọnú mọ́tò tí a lọ kíákíá ńgbà wọn lọ tán wọn bí wọn lágbájá bullet everybody say bullet ń bẹ lọ ó lé ẹ bá anakunmula ọ̀rọ̀ anakunmula ẹ̀kọ́ lélẹ́yìí ọ̀rọ̀ aromani ẹ̀rí tó kálukú tẹ́ bá ṣí bá wà ń bí báyìí tó bá ṣẹlẹ̀ òní dáa kì í sọ̀rọ̀ tẹ̀sùbá ọ̀kàrì ẹ̀mí rẹ̀ ogun mo ṣàdúrà fún jọ́nà ó tó tẹ́rí kalẹ̀ mo tó gbọ́wọ́ lé lórí mo àlọ́ ọ̀gá láyé ó padà di nǹkan lẹ́nu ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta tó wà lára ogun tí ń ṣẹlẹ̀ yìí mùsùlùmí mọ̀dátà kọ̀tún mo máa ń lórin yẹn gbogbo gbà fil ìsìlámì bainakum. wa antum ya ibadallahi kí ló sọ wá dọ̀tá ara wa gan-an sáwọn àwọn aládàájọ́ ni. ẹ jẹ́ n sọ kinní kan fún yín tí a bá cooperate àwa mùsùlùmí bóyá lálẹ́ move an inch àwọn ẹlẹ́sìn yòókù cooperate kò yé yín ni àwọn tẹ níjọ́ tí fìtínà bá dé alùsùnà ní tí ó ṣe sálàfí ní tí ó dánwò ń bẹ àwọn súfì ní tí wọ́n ṣe amadíà náà ní tí ó ṣe òǹkàlùkù ló ní ẹjẹ́ correct ní tá a bá jọ ń ṣe tí ó dá lọ́nà tí ò ní bá yí ara wa jẹ́. mādhā taraktum fil islāmi bainakum. àkídà ṣíà kọjọ tí a wá sùn ní àtọ́ ṣe rí kíran islam kan ebi majority yín tẹ̀ ń ṣe pé ilé ṣíà níjẹta níjẹrin tẹ̀ ń pèrán ṣíà ni wọ́n ebe ẹjọ́ dá àwọn tí ṣèkìṣẹ́kì ebe ẹjọ́ dá wọn láàmú ni lónìí ńkọ́ ebe yìí náà ń pè wọ́n ní euro àsọmọ burúkú lọ́jọ́ tiẹ̀ gbogbo àwa tẹ̀ ń yọ kóònù ìsìláàmù tẹ̀ ń pè wá ń kèfèrí yìí a ní wúlò tiwa anábì kó gbogbo ẹ̀kọ́ ní kí ló dé tẹ̀yìn sọ́wádìí fìtínà lórílẹ̀ gbogbo wa wá fi wá weak àwa tó ẹyọ kan mọ́ mùsùlùmí ilẹ̀ Yorùbá wà lè dá kankan ṣe mọ́ segregation kí ló dé alifurukọtọ adab ajamaatu rahma walifurukọtọ adab ìkẹni kájọ wà lójú kan bákan la ṣe ń manage ara wa
Ọmọdíà ó jókòó, àwọn bàbá wa ọmọdíà ó jókòó báyìí, àwọn tẹ̀bílíìgì ó jókòó, ẹ̀yin alùsùnà ó jókòó, àwọn díìnì ó jókòó, nọ́sífàtì ó jókòó, ó ń kálukú pẹ̀lú tó ọ̀nà tí ń gbà lò, èyí tí ò bá dánú tó ń kálukú gbé dání ẹjẹ́ á máa kọ̀rẹ́tì ara wa lọ́nà àpọ́nlé bá a ṣe ń yẹ̀yẹ́ ara wa. Ṣé ẹ rí Islam lójú rí ni? Do you think Islam is an object? Ṣé Islam ṣé ń ta lè mú dání bíi pẹ́ẹ́nì yìí ní Islam ni? Rárá, kò ṣe é mú dání. Àwọn ènìyàn tí ń practice Islam yẹn ni wọ́n máa rí Islam lára wọn. Tẹ́ bá ti ń yẹ̀yẹ́ àwọn tí ń practice Islam, ẹ̀ ń yẹ̀yẹ́ Islam yẹn kankan nìyẹn, kò ní sí value lórí ẹ̀ mọ́. Bàbá ní kẹ́yìn nìkan ó dáyé ṣe, ayé ò ṣe é dágbé, ẹ̀sìn ò ṣe é dá ṣe. Ayé ò ṣe é dágbé, ẹ̀sìn ò ṣe é dá ṣe. Ọlọ́run mọ̀ dí tí ò fi sọ pé kí gbogbo wọn ní ìmánì bákan náà. Bí ìmánì tí ẹ bá ju tèmi lọ kò fún ọ lásọ̀ránsì pọ̀ wà Jánnà sí mi. La tuzaku anfusakum huwa a'lamu biman ittaqa. Ṣé ìrun ṣíà lọ́jọ́ tiwa ni? Zaka wọn ọjọ́ tiwa. Kódà ájì tá ń ṣe ṣíà tún ní ájì míì lọ́tọ̀ tí wọ́n tún dá ṣe, wọ́n pè ní arba'in. Wọ́n fi rántí ikú Uzain. Kò síbi ní Karbala, kò síbi tí ìránṣẹ́ a lè lọ láyé, òkúta Karbala wà lápò rẹ̀. Kódà tí bá ń kírun ní Kaaba ní Maka ní Haram, wọ́n máa ń fòkúta yẹn sílẹ̀ tí wọ́n máa gborílé. Torí á gbàgbọ́ pé bí ẹ̀jẹ̀ Uzain ní dà sí ibẹ̀ lọ́mọ jù láyé. Ta ló pa wọ́n torí ẹ̀? Kí ló dé tá a fẹ́ para wa? Kí ló dé tá a sọ́ra wa dọ̀tá? Kí ló dé? Ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹrin tí mo rí kọ́ ń bẹ̀. Ẹ wá wo ájì fake hajj táwọn ṣí àtàndá sílẹ̀. Ṣé ẹ mọ̀ pé lọ́dọọdún 17 million èèyàn ní kó jọ síbẹ̀ lọ́dọọdún. Èyí tí wọ́n ṣe lọ yìí over 17 million. Ọlọ́run ọ̀kan bá wọn fa àlùbáríkà sí ni. Wọ́n ń pọ̀ ju àjì lọ́bẹ̀ tí wọ́n ọ̀la àlùbáríkà. Síbẹ̀ Saudi manage wọn. Ṣé ẹ rí kí Saudi ó lé wọn dànù pé ẹ má wọ Mọ́kà ni? Tí wọ́n bá rí pé wọ́n fẹ́ dá wàhálà sílẹ̀ ní Saudi ó block ọ̀nà pé ẹ má gbà táwa náà fi ń jẹ́ èèyàn. Ntọ́lọ́ ń bọ̀ wá ẹ má gbà ó tán. Báwo ni wọ́n ṣe búlù tèmi tínú tèmi ó dẹ̀ dùn sí wọ? Innamal mu'minina ikhwa. Èmi ń pàlù tiẹ̀ lé ìwọ ń yẹ̀yẹ́ ìlú mi. Irú ọmọ ìyàwó nu. Irú eré kílẹ̀ yẹn bẹ́ yẹ́ ṣe tí wọ́n fi ń ti yàrá wọn. Ìwọ ń bú ìlú Ìlọrin, ọwọ́ àrò pé ìlú Ìlọrin ọ̀dàkẹ́. Àbá ní nítorí kọ́mọdé ọmọ ké ká gbé kórópọ̀n bàbá ẹ̀ lé lọ́wọ́ kọ́ máa fi ṣeré tó bá fọ́ kórópọ̀n kí ní ẹbí mi. A ní ṣe sùúrù adèyàn lókun lọ́wọ́ adè lókun lẹ́sẹ̀ à ń pé ó ṣe sùúrù. Àwa ní kẹ́nìkan máa fún kíní bàbá àṣàlẹ̀ rẹ̀ kọ́ máa fún dáìn ẹ wá ló ń dọpọ́n fáárú igbó ni ò ní tọ́pọ̀ ọ̀hún mi là lójú. Ọmọ ìyá ni wọ́n à ń yẹ̀yẹ́ àwa kan. Gbogbo àwa tá ń yẹ̀yẹ́ yẹn àwa náà ò lè yọnu sí yín. Bó ni wàhálà ó ṣe dé tà ní máa tọ́ka ara wa pé lágbájá nù ọ̀tá ni ìkan náà dẹ̀ ni. Orúkọ Islam lọ́lọ́run pé gbogbo Ọlọ́run ò pè wá níjọ kankan. Béèyàn bá kú lórí ìjọ òun gan ló kú kèfèrí. Ẹni ó kú mùsùlùmí ló kúkú gidi. Yàhálà dalẹ̀ ayé. Fọ́lì tẹ̀ni àwọn ṣẹ̀fì àkókò. Iná ṣẹ̀fì àìdá lámúyú ni àmàmúrò. Iná ṣẹ̀fì àìdá lámúyú ni àmàmúrò. Àfààní ànásù lè násì. Fi bàdìwín wá fi àdọ̀rin. Bádùn lè bádì wà Lámú yẹ̀sí òrò lé Ádámù. Bádùn lè bádì wà Lámú yẹ̀sí òrò lé Ádámù. Ànásù lè násì. Ànásù lè násì. Torí ènìyàn la fi dá ènìyàn. Torí ará ilé la fi dá ará oko. Torí ará oko la fi dá ará ilé. Torí Haúsá la fi dá Yorùbá. Torí Yorùbá la fi dá Ìgbò. Gbogbo ọjọ́ máa bẹ ní àjọ máa rara wa lọ́wọ́ ni. Bàdún líbàdí wáyé lámú yẹ́sí òrò lè kọ́dàmú. Ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta abẹ́lẹ́ẹ̀kẹrin tí mo rí kọ́ máa fi jọ kí àjọ rí. Bàdún líbàdí wáyé lámú yẹ́sí
يشعر القدم بعد لبعد وإن لم يشعر القدم. Number 4, mo ti sọ díẹ̀ níbẹ̀ lẹ́ẹ̀kan. Ẹ wo bí Kùránì ti wá, ẹ wo bí Bíbélì ti wá. Àwọn man tó tọ́ àti kullabi haqqin haqqahu. Fún kálukú ní tọ́tọ́ sí. Ẹni àyà Kùránì tọ́ sí ẹ fún. Ẹni ó nídìí pé kẹ́ defend ìlú yín. Wọ́n kó bọ́ǹbù bọ̀. Ẹ wá ń sọ pé ẹja máa ka Yásìn wọn mọ́ wọ̀lú. Ọ̀tọ̀lógún bálábùlù, ọ̀tọ̀lógún búlúbàlà, ọ̀tọ̀lógún bọ́ǹbù, ọ̀tọ̀lógún balístíìkì. Kọ̀ọ̀rán yẹn ń sẹ́ yọ fún tọ̀hún dànù láàrin ìṣẹ́kọ̀ọ́sọ tọ̀hún ti gbàgbé pò ń wáyé. Àwọn tí wọ́n ní Kùránì tí wọ́n ní Bíbélì wọ́n ń plan life for ara wọn. Why tó jẹ́ pé àwa wá gbé gbogbo ayé wa sórí ọ̀rọ̀ ẹ̀sìn. Á lo ẹ̀sìn láti fi sin lọ́hun, á dẹ̀ dá ọpọlọ jọ láti fi stabilize. Bí ìran Saudi mi ṣe ń control economy wọn lé ní. Ẹ mọ̀ pé wọ́n lọ borrow idea wa ni. Ní ó fi stabilize economy wọn. Wallahi ẹgbẹ̀rún tàwáàfù ọ̀rọ̀ economy wọn lọ́wọ́ tí wọ́n bá ṣe tó yẹ kán ṣe. Wọ́n rán àwọn èèyàn kan lọ kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ sí stabilize economy. Wọ́n dẹ̀ frank against corruption. Bọ́ ọba jí owó olùkó pípa lápá ọ́. Ìyẹn ni ò sí ní Nàìjíríà tí gbogbo nǹkan fi ń bàjẹ́. Mo fàsìkò yìí call attention ìjọba Lagos State, ìjọba Ogun State, ìjọba Ọ̀yọ́ State, ìjọba federal government láyé bàbá Tinubu. Mo fàsìkò yìí call attention yìí nínú express ìtọ́jú wárí kẹ́ tó parí express Ìbàdàn sí Èkó kí mà sí kékeré kí mà sọ̀rọ̀ ọdún 12 express parí kò ìparí kò mọ ìtọ́dún 2 express fẹ́ bàjẹ́ pẹ̀lú àwọn trailer àrùyìn lọ́rùn tẹ́ ń gbé kọjá ńbẹ̀. Ẹ wò ní last week lásìkò ọdún ẹ wo traffic. Mo ń lọ sẹ́kù níbi wáàsí kan níjọ́ kan akan traffic wọ́n ní trailer kan dànù ní Ògèrè trailer tó gbépo ojona kojú títì yẹn kò gbọ́dọ̀ mọ́ week. Àtúnwá kọjá afẹ́ dé Long Bridge la tún kan trailer mi tó náà tún jóná tó tún jó àwọn trailer mi. Àwa lò wákàtí 5 ká tó dẹ́kọ̀. Àwa ń bọ̀ padà séjọ́ yẹn ní àbíjọ́ kejì. Ìjọ́ yẹn náà là ń bọ̀ padà. Àwa dé bridge Long Adébágà láago 6 àrọ̀lẹ́. A sì dé Ìbàdàn láago 5 àárọ̀. Ní abá gbogbo ojú ọ̀nà yìí jẹ́ tán. Ọjọ́ wo níjọba tó fẹ́ tún rówó tún ṣe. Àwọn ìlú tó lajú láyé wọ́n máa ń wé trailer tí ó kọjá lójú títì kọ̀ọ̀kan ni. Wọ́n ní kíní tán máa ń nà sọ́nà bí trailer bá ti kọjá lórí ẹ̀ yóò gbé iye weight tó gbé yóò gbé jáde. Wọ́n dẹ̀ sọ fún pé kó lọ jálẹ̀ o lè gbélé ìkọjá. Bí ẹ bá dẹ̀yẹ̀ wo Nàìjíríà táwọn trailer bá fi mọ́tò dínà Èkó fọ́jọ́ kan gbélé ìjọba surrender ni. Wọ́n surrender ni o. Ọ̀kan nìyẹn ẹ wo adúrú ẹni tí ń lọ bọ́ọ̀dù flight tí ó miss flight. Ẹ wo adúrú ẹni tí ń wórí eré lọ tó rí ọ̀bọ̀ mọ́ lọ́wọ́. Ẹ wo adúrú ẹni tó jẹ́ pé jọ̀ gangan lọ́jọ́ ayọ̀ rẹ̀ tọ́jọ́jọ́ ìbànújẹ́ mọ́ lọ́wọ́. Ìkejì ìjọba gbọ́dọ̀ monitor speed trailer lójú ọ̀nà Èkó sí Ìbàdàn. Nínú títì tó dáa jù Nàìjíríà lẹ́ni bá a ṣe ń wo Lagos Ìbàdàn expressway yẹn 4 lane. Nínú ètò dáa jù Nàìjíríà ló wà lásìkò yìí o. Bó níjọba ó ṣe ṣe tí wọ́n ní fi gbogbo títì yìí jóná tán. Kẹ́ tó dé Ìbàdàn tẹ́ bá ń bọ̀ tẹ́ bá dá wọn àrí kan ó ti di gbàgàgbàgà gbogbo gbàgàgbàgà gbogbo ọdún wo sọ́dún wo nígbà tí ò sí management ìjọba ẹ lọ tají kọ́lọ́wọ́ má bàa bí í léèrè látàyè kọ́tọ́ ọdọọdọ gbèdé àlùkìyàmù. Nítorí náà yàrá dalẹ̀ ayé. Fani tẹni a ó ṣe fi hakùn mú. Iná ṣe fi àyídá lámúyún ní àmàmúrò. Iná ṣe fi àyídá lámúyún ní àmàmúrò. Ẹ wá rí nípa rí tógun bá ti ń ṣẹlẹ̀ báyìí fake news ni máa ń fly lọ́tọ̀ ló sì ní alárin iṣẹ́ ogun ni o. Àwọn ará Iran wọ́n máa gbé news fake. Israeli wọ́n máa gbé news fake. Àwa là ń pa wọ́n tán lọ àwọn náà ń pa wọ́n tán lọ. Má tẹ́tí sí yẹn. Ìlú tiwa ni ẹ jẹ́ á mójútó. Tá a bá mójútó tẹ́ ẹ bá lọ dá sí ọ̀rọ̀ wọn
tó di pé mùsùlùmí àti kírísítẹ́nì ń kojú ara wọn wàláhì ń tá bá bàjẹ́ ìjọba lè má ráyè ẹ̀ láàdọ́ta ọdún o ìyẹn tí nàìjíríà bá sí exist. Iran àti Iraq Iran àti Israel yóò parí ìjà tiwọn ìjà tí nàìjíríà ò ní parí mọ́ bọ̀rọ̀ torí inú orílẹ̀-èdè tó wà volatile tẹ pé kí nǹkan mọ̀ ti ìṣẹ̀lẹ̀ láwọn ìlú ẹ̀sìn táwọn náà ti máa sun gbogbo dúkìá wọn ná níjẹ́ tí ń sun nàìjíríà ná èwo ní Israel wá bá yín tó ṣe èwo ní Saudi Arabia wá bá yín tó ṣe èwo ní Brazil wá bá yín tó ṣe ẹ bá gbogbo nǹkan yín jẹ tán ìjọba ó sì tún máa wá nǹkan míì tí wọ́n tó fi tó ṣe nítorí náà níparí ọmọ akẹ́wùgbẹ̀rù wí tó mo ní kí ẹ má ṣe kà nítorí pé rere lÓlúwa fi san rere. Ẹ̀dá ẹ ṣe rere nítorí ọ̀la. Ẹ̀dá ẹ hùwà rere nítorí ọ̀la. Ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù. Kò sẹ́ni tó mọ̀lá f'Olúwa. Akéwùgbà gold ọmọ akéwùgbẹ̀rù tá a bá ń bí Ọlọ́run pé Ọlọ́run má gbomijé lójú wa àwọn ìṣẹ̀lẹ̀ kan máa ṣẹlẹ̀ ń gbà mí. Ọmọ ìyá mi dáadáa bàbá Fọ̀wí of London Alhaji Abdulfatai Fọwẹ́wẹ́ ọmọ ìyá bí ọmọ ìyá tó jọ ọmọ ìyá lọ. Bàbá Fọwẹ́wẹ́ jáde láyé la ilaha illallah. Tí mo bá lọ London tí n bá ti rántí bàbá Gébú tí mo rántí Imam Nasiruddin ní Sọ̀látù Rahman tí mo rántí president gbogbo association àwọn àsàlátù tí Fọ̀wí ni màá kọ́ tì síwájú torí mo ń bọ́lẹ̀ ní Heathrow tàbí Gatwick báyìí kò ní ìpera ẹ̀ lọ́gà fúnra bàbá Fọ̀wí ni ó wà gbé mi láti bí a ti bọ́lẹ̀ láti bẹ̀rẹ̀ àwàdà mi ní mọ̀ kó ti gba hòtẹ́ẹ̀lì aláǹfà mi ẹ̀ lọ anywhere ọjọ́ kan ló tiẹ̀ gbé mi lọ bí GRA táwọn ọmọ Nàìjíríà kọ́lé sí tí wọn ò gbé bẹ́ẹ̀ aláǹfà mi ẹ̀ wá mú 2 bedroom flat ẹ̀ mọ́ sùn bẹ̀rù èmi ní ìdásùnú bíi ibi tó dàbí àlìjánná yìí ẹ gbé mi lọ hòtẹ́ẹ̀lì tí màá rí yàn bá sọ̀rọ̀ yóò sanwó jíjẹ mi yóò sanwó mímu mi kò ní í ṣiṣẹ́ mọ́ gbogbo ọjọ́ tí mo bá lò London òdìjọ́ mo bá tó kú yóò wá sinmi tá a bá wà ń lọ kò ní í fẹ́ kí n lọ bọ̀rọ̀ yóò ya bí tí wọ́n ti ń ta pẹ́ẹ̀nì ara pẹ́ẹ̀nì rẹ̀ ni ó lè kó dọ́sìnì 3 fún mi yóò ra electronics yóò ra fún mi kí ni táwọn ọmọ mi á fi ṣeré ara nígbà mo bá sọ fún pé a bá Fọ̀wí àti fẹ́ létí wọ́n flight kú 2 hours ó ní àfáà mi fẹ́ kẹ́ lọ ní àfáà mi fẹ́ kẹ́ lọ ní ọjọ́ kan ni mo sọ pé mo fẹ́ ra fóònù àwa gbàgbé àwa dé airport mo wá rán létí pé a sì gbàgbé fóònù tí mo fẹ́ rà Fọ̀wí sì ń yọ sim card kó nu fóònù ẹ̀ lójú ẹsẹ̀ mo ní no Ọlọ́run ní jẹ́ lówó ẹ̀ àmì tí mo bá wá máa rà tàbí kára kẹ́ sẹ́ǹdì ẹ̀ tí mo bá wá ń lọ Fọ̀wí wá dì mọ́ mi bí ó yẹ mẹ́ta èmi ni màá sẹ́mọ̀ sọ pé àbá Fọ̀wí má tí n bá miss flight yóò dìjà yóò là fáà mi ẹ̀ ní miss flight àbá Fọ̀wí wá Nàìjíríà ó wá sọdún dẹ̀ sick dẹ̀ dá padà sí London mo bá gbọ́ pé ó jáde láyé odidi wákàtí kan àbọ̀ lomijé ń bọ́ lójú mi nítàánú pé Ọlọ́run àṣebó ò ṣe ni Ọlọ́run ò bá mi foríjìn Abdulfatai bàbá Fọ̀wí bá mi foríjìn ìyàwó wọn Ọlọ́run bá mi dúró tì gbogbo ọjọ́ tí wọ́n jẹ́ ti Islam tán belong sí Ọlọ́run bá mú wọn dúró àwọn ọmọ wọn látòkè délẹ̀ Ọlọ́run bá tọ́jú gbogbo wọn láti tóbi Al-Qur'an Ọlọ́run bá foríjìn Fọ̀wí o bá foríjìn Fọ̀wí of London Suratul Ikhlas Bismillahirrahmanirrahim Allahu samad lam yalid walam yulad walam yakun lahu. ẹ̀yin ará London ẹ lè rí mi anytime nítorí òkú Fọ̀wí anytime ni mo lè wọ London látàsìkò yìí lọ ẹni fẹ́ ra lẹ̀ ẹni fẹ́ wọlé ẹni fẹ́ ra lé ẹ bá lè ṣe Akeugba Gold dòwò pọ̀ a ní acres of land adẹ̀ní kan tá à ń ṣe promo lọ́wọ́ lórí ẹ̀ lọ́nà Èkó ó cheap bàjẹ́ a ní lọ́nà Ṣẹ́yìn náà a ní lọ́nà Abẹ́òkúta wọ́n cheap àti já owó lórí ẹ̀ ẹ bá wa dòwò pọ̀ bá sì fẹ́ ra lé náà nígboro a ní lọ́wọ́ ájì 2025 adúpẹ́ fọlọ́n pé yọrí sí dùnú àwọn alálàájì wa wọ́n lò 18 days péré nílẹ̀ mímọ́ èyàn wò pé 18 days bó iṣẹ́ ájì ọjọ́ 5 péré la fi ṣe ọjọ́ 5 péré ni kódà ọjọ́ 4 tán ni bàbá calculate dáadáa ọjọ́ 15 tó kù tàbọ́jọ́ 12 tó kù ọ̀sẹ̀ 2 tó kù wọ́n fi mọ Medina wọ́n fi mọ Mẹ́kà ló bá tán bí wọ́n bá ti pẹ́ jù nílẹ̀ mímọ́ èèyàn yàyàkuyà mọ́ Ọlọ́run lọ́wọ́ ni
mẹ́rin bá ti ń lo 30 ọjọ́ tí ń lo 40 ọjọ́ ìmánì ò lè pé mọ́ kéèyàn lọ wẹ́rẹ́ kó sì dé wẹ́rẹ́ ni gbogbo alálàájì wa àkìyìn kú oríire gbogbo alálàájì gbogbo international àkìyìn káàbọ̀ àtàwọn tí ò tí ì dé náà gbogbo alálàájì state àkì gbogbo yín kú oríire ẹ kú àṣeyọrí ọ̀pọ̀ hajj ìlọ́lọ́run ní kárí ṣe láyé ẹ tẹ̀lé lè ṣe wa Rauda travel ẹ gbádùn hajj yín dọ́ba àti fún umra oṣooṣù umra Ramadan bákan náà ẹni wọ́pọ̀ ẹni wáyé text message sórí WhatsApp number wa ẹ̀yin aráàlú òyìnbó àti tún nídìí ẹ̀yin obìnrin o àwọn ọkùnrin ti pọ̀ ńlẹ̀ ààrẹ ẹ̀yin obìnrin o UK US China Europe àwọn obìnrin o ẹ̀yin ọ̀dọ́bìnrin àwọn obìnrin tí wọ́n ti wọ 50 ènìyàn sẹ́kù wọ́n ti fẹ́ àwọn yòókù lọ ẹ̀yin obìnrin tẹ́ wà láwọn ìlú yẹn yọjú ẹ kàn mẹ́sẹ̀gì nọ́mbà yẹn ni ó rọrùn gan ibi ẹwà náà lọkọ yín wá ẹni ó dẹ̀ wù ẹ́ ló fẹ́ ní fọ́ọ̀sì ẹnìkan sí ẹ lọ́rùn àti Christian àti Muslim méjèèjì là ń ṣe àkàn kì í gbà kí wọ́n fẹ́ kí Muslim fẹ́ Christian kì í gbà òun kálukú ọ̀fẹ́ lẹ́sìn rẹ̀ ni 0057 818180 ẹ mọ ọmọ yín wá sí skul wa àti ilé kéwu wa àwọn ọmọ náà lálùbáríkà Al-Qur'an WhatsApp number yẹn ní kẹ́ message 0057 818180 subhana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala al mursalin walhamdulillahi rabbil alamin.